Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kálọ. Ẹ káàbọ̀ sórí ìkànnì Yorùbá Entertainment Gist lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa, níbi tí a ti ń mú onírúurú ìròyìn àṣà àti ìṣe àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àwùjọ Yorùbá wá sí etí ìgbọ̀yìn. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Lórí ọ̀rọ̀ Pásítọ̀ Olúalọ́ náà ni a mú wá sí etí ìgbọ̀yìn lé ní ẹ̀yin èèyàn wa. Arákùnrin tá mọ̀ sí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Rotimi Daniels má tún ti jáde láti wá sọ nípa awuyewuye tó ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. A máa gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé ìpàdé kan wáyé láàrin Prophet Sam Olúalọ́ àti àwọn ẹbí ìyàwó rẹ̀ tí àwọn ènìyàn ń béèrè pé ibo ni wọ́n wà. Àbájáde ìpàdé náà òun ni arákùnrin Rotimi Daniels mú wá sí etí ìgbọ́ wa. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Mo Samuel. Hello, Abdi. Can you hear me? Network. I think for you. Okay. Yes, Ekale Gbobole, good evening. Thank you for all you do. And to Faja Partners, thank you so much. I appreciate you guys. Without you guys, we can't do anything. And I do call along for everything that we've been doing, particularly on Iyabo's case. And there's no going back. There's no amount of intimidation. We are not going back. I'm a Fajani. There's nothing anybody can do about it. But we're unfortunate into damage to religion. It's quite unfortunate. And I don't know how we don't know what we're going to do about it, you know. So, Ọlọ́run á gbà wá. Pertaining to Olúalọ́, kò sí nǹkan tó máa ṣe Olúalọ́, there's nothing you can do except to produce Ìyábọ̀. Gbogbo eléyìí tó ń ṣe yẹn, tó ń ṣe rándanràndan yẹn, kò sí èyí tó kàn wá pẹ̀lú gbogbo ìyẹn. Gbogbo àwọn sẹ̀rẹ̀rẹ̀ tó ń ṣe, there's nothing you can do about it because àti bẹ̀rẹ̀. Èèyàn ò kí ń tẹ ẹsẹ̀ bodò mọ́ kó sọ pé òtútù ń ṣe. Gbogbo ṣàkárẹ̀ there is nothing, kò sí nǹkan tó máa ṣe because ọkùnrin yìí is grossly irresponsible. You stood us up for like 6 hours. We were waiting for you because you didn't even want to come. You are so arrogant. Ìdí ìgò ò lè fi kọ́ ó. Olódo ni ẹ́. Ò lè fi nǹkan kan kọ́ ó. Òun bá professor sọ̀rọ̀. Àwọn afọ́fúngbẹ̀mú tó gbé dání. Ìwọ ń gbàdúrà fáwọn èèyàn. Wọ́n ń gbàwé ìgbèlú. Ìyàwó tiẹ̀ lọ dúró fún asylum. Ṣé ó make sense ṣá? I'm sure that àwọn tó ń lọ sí church gan orí wọn ò pé because ọpọlọ wọn abẹ́ ẹsẹ̀ wọn ló wà. Ìwọ tó ń gbàdúrà, àwọn dádì tó ń gbàdúrà fáwọn èèyàn tó ń gba visa, tó ń seek asylum, ìwọ wá ń ṣe jákujàku. You are a compulsive liar. You are either in the FYP or mobile screen recording. I don't give a shit. Mi ò tiẹ̀ rán ẹ. Tó bẹ̀rẹ̀ sí ní parọ́ oríṣiríṣi tó ń sọ̀rọ̀. Ìyábọ̀ la ní kò produce. Àtàmọ̀ ló ń sọ. Wọ́n sọ pé kinní kan. Kò sẹ́ni kankan tó lo ṣe anything o. Gbogbo nǹkan tá a kọ sínú kò sẹ́ni kankan tó sọ pé ó ṣe anything. Ìyàwó ẹ̀ la ní kò gbé síta. Ìyábọ̀ àtàwọn ọmọ oníyá Ìjẹ̀ṣà láwọn fẹ́ rí. So kí ni gbogbo ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni ẹ́? Your shame dey shame me sef. Because ó ti lè sọ̀rọ̀ jù. Ó tiẹ̀ lọ sí point yẹn. Ọ̀tọ̀ ni àtàmọ̀ òun ló ń ṣe. Kò dẹ̀ ń ṣẹ̀bi ẹ. Nítorí pé ewúrẹ́ rí sùn mọ́nú bẹ́ẹ̀ ni. Òun ló ṣe gbaṣu ọwọ́ ẹ̀. Àwọn tó lè bá dán wò nìyẹn. Ìwọ náà mọ̀. Ìwọ wá ń tẹ́rẹ́ tó ń ṣe gbogbo ẹ̀. Òun sọ̀sọ̀kùsọ. There's nothing you will do about it because ojú gan tì mí. In fact bí mo ṣe rí ẹ, mo ń wòó pé láyé kò sí nǹkan tó lè gbé mi wọnú kinní mọ́, tó lè gbé mi wọnú church yẹn mọ́, àwọn church yẹn mọ́. Inú mi dẹ̀ dùn o, you said something. You said that àwọn followers yẹ, àwọn kinní ẹ̀ wọn ò wá mọ́, wọn ò ní wá mọ́. Sórí Jesus ti ẹ yẹn, a máa fi gbin tomatoes last ni because you have just started. We have just started with you. You cannot intimidate us. Kò sí nǹkan, àwọn tó bá lè intimidate, àwọn tó ń pè ní daddy àti mommy tó wá sí church ẹ, àwọn ló lè intimidate. Ìyábọ̀ la ní kò gbé síta. Àwa ò má ṣe àtàmọ̀, àwa ò accuse ẹ̀ kò ṣe anything. Ṣó ti gbọ́? Because ó gbé wa síbẹ̀, a bẹ̀rẹ̀ sí ní dúró dè ẹ́, a dúró.
adúró títí ẹtúndé ẹjọ́ lẹ̀ ń rò ibo ni Ìyábọ̀ wà? Where is Ìyábọ̀ and the children? Because you claim pé ó ń ṣàṣàìlọ́m ìyàwó olùṣọ́ àgùntàn tó ń ṣàṣàìlọ́m ẹ̀ ń ṣàṣàìlọ́m ojú òde tì yín àwọn kan á dẹ̀ gbé passport wọn wá wọ́n á gbé wá sọ́dọ̀ yín. Ìyábọ̀ Ọ̀dà ó sọ pé ó ń ṣàṣàìlọ́m ní kíní ó dẹ̀ ti sọ pé o ní o ti kọ lẹ́tà tó kọ àrí kọ́pì lẹ́tà tó kọ gbogbo ẹjọ́ tó rò ń bẹ̀ kò sí evidence kankan tó gbé wá. Àwa ò sí lára àwọn tó lè wá máa halẹ̀ mọ́ ṣé mo pa jọ ń wojú ara wa náà jọ bára wa fà ní torí wọ́n sọ fún mi pé ẹni tí ò ní nǹkan kan ní pé kò lè ó máa pé kò sí nǹkan tó máa ṣe ipò fẹ́ bàjẹ́ ní ọmọ oníbi níran ni mi o owó ni wọ́n fi tọ́ mi mo mọ̀ pé òun gbọ́ mi báyìí ta ni bàbá ẹ ní ìdò ta ni bàbá ẹ who is your father àwọn òbí ẹ̀ṣọ́ sọ pé àwọn olóbì who are they pẹ̀lú pé wọ́n fowó tọ́ wa àwọn zoo àdé make owó wa ni we don't make money on the pulpit kì í ṣe olè orí pẹpẹ we work hard for our money and we don't lack anything because it's just humanity pure humanity ojú ẹ̀dẹ̀ ẹ̀dá ìkà ni ẹ́ ìkà èèyàn ni ẹ́ kó gbọ́mọ ọlọ́mọ lọ́kọ́ lọ́mọ má rí ẹ ìwọ tún sọ pé àríyàn kan ló ní kó má bá ẹ sọ̀rọ̀ àríyàn kan ló ní kíyàwó ẹ má bá ẹ sọ̀rọ̀ kó má bá yẹ ẹ sọ̀rọ̀ ṣebí pásítọ̀ ni wọ́ kí ló yẹ kí wọ́n ṣe fún ojú ti Jésù ẹ̀ ń bẹ̀ Jésù ẹ̀yìn ojú tì í because mo wù ẹ́ títí mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ sọ ojú dẹ̀ ń tì mí because nígbà tá a rí ìràn mí níta tó bá ń jíṣẹ́ fún ìyàwó ẹ̀ wípé kó má bá ẹ sọ̀rọ̀ ṣé ìwọ ò ṣe pé Ọlọ́run tiẹ̀ kó dá ẹ lóhùn ṣorí pé Ọlọ́run ò kú ló ń sìn báyìí ṣorí pé Ọlọ́run ò kú ló ń sìn tó àjà yóò pa o ti ń confirm gbogbo nǹkan tá à ń sọ òpònú ni wọ́n ẹ jókòó síbẹ̀ ẹ ń jalè wọ́n máa àwa ò jalè o àwọn wòlíì báàlì nìyí ẹ̀yin wòlíì cbex wòlíì kóńgà because o rọ́rọ̀ kankan sọ o rí ọ̀rọ̀ kankan sọ wàá wá sí online wàá bẹ̀rẹ̀ sí ni wàá máa tan àwọn èèyàn jẹ Ìyábọ̀ la ní kó gbé síta o rí Ìyábọ̀ gbé síta pẹ̀lú gbogbo bó ṣe halẹ̀ ìgbà tó ṣinṣin jẹ légbò wọn rí àwa gan báyìí lé légbò àti ń jẹ ìwọlé ṣinṣin báyìí àdè máa jẹ́ ẹni because kò sí nǹkan tó you are a compulsive liar because there were some things you didn't need to lie about there were some things you are too manipulative because wọ́n manipulate àwọn èèyàn ṣé o rò pa máa bẹ̀rù ẹni o rò pa àníwá àbí you thought you would not be there we were anxiously looking forward to meeting you because mo rò pé o tiẹ̀ máa sọ̀rọ̀ jù yẹn lọ ṣé o rí gbàjọ tẹ̀ síra wa lójú o tẹ̀ sí mi lójú mo tẹ̀ sí ẹ lójú mo tẹ̀ ti sọ fún ẹ onímọ̀ kúrò ní fàájà kìíní kan mi ò lè kúrò ńbẹ̀ mo sọ fún ẹ a máa fàájà ni there's nothing you can do because you were actually looking Rótìmí ló fẹ́ rí ṣé ó fi nǹkan sẹ́ni wá bá Rótìmí ní àbò létí ìró wa gbogbo nǹkan tó lé wa ẹ máa múra sí o because gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá sọ pé ó máa ṣe nǹkan kan fún wa tó ń gbórúkọ wa kiri gbogbo owó tẹ fi gbogbo nǹkan tẹ fojú ọwọ́ kójọ ẹ máa fi ẹ̀yìn ọwọ́ túká ni gbogbo ẹnikẹ́ni tó máa ń sa orí wa níbi tó ń gbé nígbù tì mú wa tó ń ṣe gbogbo ẹ̀ kiri tẹ́ ń sáré kiri ẹ bá fọwọ́ gbọ́mọ yín sí ni ẹyọ kọ̀ọ̀kan báyìí lè máa sin ọmọ yín gbogbo ẹnikẹ́ni tó sọ pé afẹ́ṣẹ́ ìránṣẹ́ tó bá jẹ́ pé a ti rò nínú wa wípé nǹkan tá a fẹ́ ṣe nìyẹn kọ́ lọ́run dà fún wa bọ́ tó bá jẹ́ pé irọ́ ni tó jẹ́ pé ìwọ ló ń parọ́ tí ò ṣe àmúlùmálà ìyẹn nìkan lọ́nà àfihàn bọ́ tó bá àgbémọ ilé ìtàn máa ní kó gbégbó wàá fi wẹ̀ iṣẹ́ máa bá yín ni gbogbo àtẹni tó ṣe fún ẹ àti nǹkan tó ń ṣe àti gbọ̀ngàn tó ń ṣe fún ẹ máa ṣòfun ni because ó ti get started o and there's no going back we are waiting for you all those your documentary evidences tó òun bọ̀ ó fẹ́ wá rojọ́ òkò evidence ẹ̀ dání ẹ̀ ń post lẹ́ nígbà tó rí ẹ̀ ò bá ìwọ́n sẹ́ pé kinní kan ṣẹlẹ̀ dẹ̀ ń pa kan ṣé tíyàn bá seek asylum ṣé crime ni ṣé iṣẹ́ ẹni yẹn ṣẹ̀ ni àbí báwo náà ṣe máa ń sọ ní Yorùbá mi ò mọ̀ torí TikTok ṣé ọ̀daràn lẹ́ni yẹn ni àbí ṣé tíyàn bá fẹ́ seek asylum ṣé ọ̀daràn lẹ́ni yẹn kí ni mí ní asylum orí t-shirt mi ò lè ká ò lè fìdí ìgò kan ò lè sọ sentence kan lóyìnbó ó gbé kinní dání o máa sùn wá we are waiting for you o adúró dè ẹ́ adúró gidi gan fún ẹ ṣó ti gbọ́ adúró
adúró ni kò tètè mọ̀ pé bá a ṣe wà iye tó bá wù ẹ́ ni kò máa ná ní náwó fẹ́ anybody because orí òótọ́ la wà. We are standing for the truth and there's nothing you can do. Kó o nìṣó because ojú gbà mí tì fún ẹ. Irú ẹ̀yin kò yẹ kó máa pè yín ní ìránṣẹ́ Ọlọ́run. Jésù gan fọwọ́ bojú fún ẹ because ó sọ pé òun ò mọ̀ ẹ́ rí. Pẹ̀lú nǹkan tó ń sọ, you didn't need to lie. Nígbà tó yẹ pé lọ́gbọ́n lórí odidi ordinary bricklayer. Ó ń pe àwọn graduates rán níṣẹ́. Ó ń pe professor rán níṣẹ́. Ó wá rò pa màmá rá bàbà fún ẹ. Mi ò kẹ́ kí ṣe gbẹ́ ẹ lọ́jọ́ orí. Ká má ti sọ yẹn sómi ò lè rá bàbà fún ẹ. Ó tẹ́sí mi ó sọ̀rọ̀ mo tẹ́sí ẹ lójú. Kò sí ètò kan mi àjẹ́ bá tó dẹ̀ ṣe máa wà lọ nìyẹn. Kó o tètè lọ sọ fún wọn. Kó o lọ sọ fún wọn gbogbo ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé. Ìyábọ̀ náà béèrè lọ́wọ́ ẹ. Gbogbo bó ṣe ń yí wa sí para ló ń yí wa sí poro. Ìyábọ̀ la béèrè lọ́wọ́ ẹ kò sí nǹkan kan tá ló ṣe. Gbogbo nǹkan tá bá dẹ̀ sọ lórí page wa allegedly ni. Bẹ́ẹ̀ni. Ṣó ti gbọ́ ó bẹ̀rẹ̀ sí ní ṣe kinní òun ṣe gbà òun fún wọn lélẹ̀ òun fún wọn nítàn ṣé wọ́n ta ọmọ fún ẹni àbí ó wá sọ pé ẹ kọ́lé fẹ́ nìkan ṣé tó bá kọ́lé fún ìyá ìyàwó ẹ̀ ṣó ti pọ̀ jù ní tó bá ń fún lówó òun fún ní 30,000 kò ní dá fún ẹ kò ní dá fún 30,000 dẹ. Àwọn tó ń ta lọ́jà gan they will do better than that in this economy somebody will be giving somebody 30k to do what? 30,000 naira in this Nigeria of today, and you are bold. In fact, you are so all mucked up to say that. Ojú ń tì mí fún ẹ because ojú mi jábọ́ lójú mi 30,000 naira, and you are so bold enough to say that is what you give us allowance every month. Shame on you. Ojú tì ẹ́ tí ó bá jẹ́ pé àwọn náà tó gbọ́ ọmọ fẹ́ ojú di graduate náà fẹ́ bricklayer ṣọkọ tán níta ni ìwọ wá dúró síbẹ̀ wọ́n sọ rádaràda á wà fún ẹ o. Ṣé o mọ̀ pé àwọn àfẹ́tọ́rẹ́ mi ò ràn ẹ́ o dẹ̀ mọ̀ pé àrùn ẹ̀ náà ni àwọn àgbà lára àwọn tó ń rá bàbà lójú ẹ̀ níwájú ẹ̀ because mi mọ̀ bí yàn ṣe máa lọ sí asylum tó di pé kò lè bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ mọ́ ó di pé wọn ò rí mọ́ ìwọ tún sọ pé yẹn kinní kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́ Canada ṣe kinní kan tí wọ́n bá ní PR Canada lọ́wọ́ ìwọ ò ṣe gbé wọn lọ sí Canada ṣé Canada ò bẹ́tà ṣé Canada ò bẹ́tà France ni ṣé Canada bẹ́tà France ni odidi ìránṣẹ́ Ọlọ́run ẹ fòkùnkùn bojú ẹ máa ṣe kíní lọ́sàn-án kíní wòlíì ọ̀sán babaláwo lóru tètè gbé wa lọ o torí o ti máa kojú mi because bó ṣe ń wò mí ṣe ló dàbẹ̀ ẹni pé kò yìnbọn pa anybody ń bẹ̀ yẹn and I don't give a shit mi ò ràn ẹ́ kò má kojú mi nǹkan tó bá wù ẹ́ mo tẹ̀ sí fẹ̀mí mi kọ́ ẹ lọ́rùn because kò sí nǹkan tó gbọ́dọ̀ ṣe any one of. Bẹ́ẹ̀ni. Ẹ jọ ṣe power tap. You couldn't say anything. You were just beating about the bush. Could somebody not see his wife and 3 children for those years? Oh, they jókòó síbẹ̀. You were saying something else. The mama was begging you. Ọmọ mi ni mo fẹ́. Ọmọ mi ni mo fẹ́. Yeah, 80 years. You kept her for 6-7 hours. She was waiting for you. Ó dẹ̀ pé ra ẹni rẹ̀ ṣe Ọlọ́run kí ni gbogbo ilé ìgàn àwa tá ẹ pè ní kíní gan a lè dánrú ẹ̀ wò náà ìkànnì ẹ̀ Ọlọ́run dẹ̀ ti wà lórí iṣẹ́ báyìí because it's God that is working and there's absolutely nothing you can do. You can't stop God. You cannot stop God. Go ahead and do whatever you want to do. Nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe lọ kó lọ ṣe bọ̀ wá gbé Ìyábọ̀ jáde foko níṣó Ìyábọ̀ will come out. That's what we are asking you. That is all we are asking you to do. We are not asking for too much because èèyàn ò lè fún wọn ta ò ṣó fi ilé ṣó fi ra Ìyábọ̀ lọ́wọ́ wọn ni ṣé 30k ló fi ra Ìyábọ̀ lọ́wọ́ wọn ni ìsọkúsọ ló ń sọ ìwọ ń sọ pé kinní kan ta kí ló kà primary 6 gan ò kà wọ́n máa sọ̀rọ̀ tí ó bá jẹ́ ayé Nàìjíríà tó bàjẹ́ ayé Nàìjíríà ló bàjẹ́ náà tí ó bá jẹ́ ayé Nàìjíríà tó bàjẹ́ irú ìwọ there's no dignity in labour wàá jókòó síbẹ̀ oní pounds account oní euro account oní gbogbo ẹ̀ kó sórí Facebook ẹ máa gbọ́ rẹ wòlíì ìgbà gbogbo ẹ̀ ò níṣẹ́ ò lábọ̀ ẹ máa ṣòṣì kiri bí ẹran aṣẹ́wó àwọn tó dẹ̀ tún ń ṣe àwọn tó tún ń ṣe ẹ tún máa bú wọn ò lè kọ́ ò lè kà ò gbóyìnbó ò lè kọ́ my name is ò lè kọ́ ìwọ wá ń bá wa sọ̀rọ̀
ìwọ́n sọ pé ẹnìkan ò mẹ́nìkan ta ló bí ẹ ọmọ oníbi níran ni wa o and we are not doing it for money àwọn tó bá yẹ pé ìwọ wá sọ pé àwa lọ fún màmá yẹn lówó láti jẹ́ kó máa kọ kinní kan tó bá jẹ́ pé lóòótọ́ ni ọlọ́run máa dá ọlọ́run máa dá ọlọ́run máa dá kò fi gbọ́ ọlọ́run máa dá bó ṣe fi ìyà jẹ àwọn fámìlì yẹn nítorí pé òun fi ọwọ́ ọlá gbá wọn lójú ni ọlọ́run máa dìde fún wọn because God has stood up already God is working and there's nothing you can't stop it this is a moving train it's a moving train tó bá bọ́ sójú bẹ̀ ó máa lọ ẹ́ mọ́lẹ̀ ni ṣòtúbọ̀ ó máa lọ ẹ́ mọ́lẹ̀ ni because omi jábọ́ lójú mi o kì í ṣèyàn irú ìwọ yìí ẹni ìgbà tó dé ẹnìkan ní ẹ dáàdi kò gbọ́ wọlé ẹ lórí ṣé nǹkan tá a béèrè lọ́wọ́ ẹ nìyẹn dáàdi òfò ṣé nǹkan tá a ní kó wá sàn bẹ́ẹ̀ nìyẹn kó who are you ta ni ẹ you are a nobody you are a nobody tí n bá dárúkọ fámìlì mi gan fún ẹ ní ìlú ìwà máa gbọ̀n ni you are a nobody we hand it gbogbo nǹkan tá a ní àṣìṣe fún ni so a lè fún ìyá lówó bọ́